baálẹ̀ Agbowó làwà yìí, olóyè Sulaiman Odúlẹ̀yẹ Odùgúnà ọkọ oṣù ọkọ àjẹ́. Bàbá, fún ìmọrírì ipa takuntakun tẹ́ ń kó láwùjọ, pàápàá jùlọ lórí ìgbàsàlárugẹ ìṣe ilẹ̀ Yorùbá àti ìkónimọ́ra, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń mọrírì yín, wọ́n sì polongo yín pé ẹ tó dá yàtọ̀, Ọbàtálá wà. Bàbá, ẹgbẹ́ àwọn ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn tí a jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò, tẹlifíṣọ̀n, àwa eléré orí ìtàgé, àwọn alágbéléwò, àwọn tó ń kọ̀ròyìn nínú pépà àtàwọn tó ń kọ sórí ẹ̀rọ ayélujára, àwọn olórin, gbogbo wa tá a jẹ́ ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn la kóra wa jọ, la pera wa ní Ìbàdàn Mega Voice. A máa ń fún àwọn èèyàn pàtàkì bíi tiyín ní àmì ẹ̀yẹ lọ́dọọdún tá a ti ń sọ wọn bọ̀ láti ìbẹ̀rẹ̀ ọdún títí dòpin ọdún. Ní ọjọ́ 30 oṣù tá a wà yìí ni a ṣe àjọ̀dún ọdún kẹta tá a dá ẹgbẹ́ Ìbàdàn Mega Voice sílẹ̀, tá a wà lábẹ́ àbúradà Central Council of Ibadan Indigenes CCI. Mo kí n pé ẹ kú oríire pé ẹ jẹ́ ọ̀kan lára àwọn tí wọ́n fún ní àmì ẹ̀yẹ lọ́jọ́ náà. Ìwé tá a fi òtẹ̀lù fún yín rèé o. Bàbá wa olóyè Sulaiman Odúlẹ̀yẹ Odùgúnà ọkọ oṣù ọkọ àjẹ́, baálẹ̀ Agbowó, the first traditional baálẹ̀ in Agbowó. Akínyìn kò rí rẹ bàbá. Yóò ní àlùbáríkà ọjọ́ náà kò bá wa láyé àtàlàfíà, kò ní bá wa nínú sàárè, kò ní bá wa lórí ààrẹ. Gbogbo ẹgbẹ́ náà pátá ọlọ́fà àlùbáríkà ta yìí dùnú yóò fi sínú ayé yìí o. Ògo yóò kárí ayé o, ẹ̀ẹ́dì àwátì inú ayé o, yóò ṣe é ṣe o. Ọ̀là aláwọ̀lá wà láàkúwátá ìlà àbílà ìlà sí. Àmín. Lórúkọ ààrẹ ẹgbẹ́ Ìbàdàn Mega Voice, Ọ̀gbẹ́ni Kọ́lá Olómídé, ó náà ni èmi ààrẹ Saheed Alátìmọ́fin kí gbogbo yín pé a pàdé láyọ̀ àtàlàfíà ní 30 oṣù tá a wà yìí. Ire o.